lóòótọ́ òní Oriyomi Hamzat ní ṣe àtìlẹ́yìn fún Ambo Olùdíje Apc Sípò Gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. àmì ìbéèrè ló gbé pọ̀n. ohun tí a mọ̀ rèé: olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Accord Oriyomi Hamzat ó mà ti sọ wípé òun kò ṣe àtìlẹ́yìn fún olùdíje mìíràn ní ìpínlẹ̀ Ọ̀ṣun yàtọ̀ sí gómìnà ademolaadeleke tó ń díje fún sáà kejì. Oriyomi Hamzat má sọ̀rọ̀ yìí láti yọ ara rẹ̀ nínú awuyewuye tó máa ń lọ lórí ayélujára wípé òun ṣe àtìlẹ́yìn fún olùdíje sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Munirudeen Bọ́lá Oyèbánjí Ambo fún ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀. Hamzat tó jẹ́ gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ ó fìdí rẹ̀ múlẹ̀ pé fọ́nrán tí wọ́n ń gbé káàkiri nípa òun àti ọ̀gbẹ́ni Oyèbánjí táwọn èèyàn ń pè ní Ambo ó ti wà níta láti ọdún 2025. ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ náà ó sọ lójòpó X rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday wípé káwọn èèyàn máa kọ etí ikún sí fídíò tí àwọn èèyàn kan ń gbé káàkiri ní ìpínlẹ̀ náà. mo ti ṣe àkíyèsí fídíò kan táwọn èèyàn kan ń gbé káàkiri láti ṣì àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́nà. ó ṣe mí láàánú wípé àwọn èèyàn kan ìmọ̀nàmọ̀ lọ́wọ́ nínú fídíò náà wọ́n sì ṣe bí ẹni wípé nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni. lásìkò tí mò ń ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ àwọn olólùfẹ́ Oríyọmí nílùú Àkúrẹ́, Àpòmù àti Ìkòyí làwọn aṣojú Ambo ó ní wọ́n wá síbi ètò náà. níbẹ̀ sì ni Ambo ló ti fún ẹgbẹ́ náà ní ẹ̀bùn owó. ọjọ́ 21 oṣù kẹfà ọdún 2025 ní ètò náà wáyé àti pé Oyèbánjí kò tí ì di olùdíje sípò gómìnà fẹ́gbẹ́ APC nígbà náà. Oriyomi ṣàlàyé. Oriyomi wá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn èèyàn ti yí ọ̀rọ̀ tó ń sọ níbi ètò náà padà. ó ní òun sọ wípé kí Ambo kó lọ gba tíkẹ́ẹ̀tì olùdíje sípò gómìnà ẹgbẹ́ òṣèlú APC níbi ètò náà. gbajúgbajà gbóhùnsáfẹ́fẹ́ náà ó wá sọ wípé ọ̀rọ̀ yìí tó mọ̀ sọ làwọn èèyàn kan fẹ́ yí mọ́ òun lọ́wọ́ tí wọ́n sì fi ń sọ wípé òun ń ṣe àtìlẹ́yìn fún Ambo. Oriyomi ní àwọn tó ń gbé fídíò yìí kiri wọ́n mọ̀ọ́mọ̀ wọ́n fẹ́ fi parọ́ ni torí òun gan ò tí ì darapọ̀ mọ́ ẹgbẹ́ àkọ́ọ̀dù nígbà náà. olùdásílẹ̀ iléeṣẹ́ rédíò àgídìgbò ó sọ wípé àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mọ̀ gbọ́njú kí àwọn ẹnìkan kí wọ́n máa fi fídíò tó ti pẹ́ fún wọn lọ. ọ̀gbẹ́ni Hamzat wá sọ wípé gómìnà Adeleke tó jẹ́ olùdíje ẹgbẹ́ òṣèlú Accord ó ní mò ń ṣe àtìlẹ́yìn fún, mo sì gbàgbọ́ nínú ètò ìṣèjọba rẹ̀. ìpolongo òṣèlú ó mà dá lórí ìbọ̀wọ̀ fún ara ẹni àti fún aráàlú, kì í ṣe lílo fídíò tó ti pẹ́ láti ṣì àwọn èèyàn lọ́nà. Oriyomi wá rọ àwọn aráàlú wípé kí wọ́n kọ etí ikún sí fídíò táwọn èèyàn kan gbé káàkiri náà torí irọ́ ló wà níbẹ̀. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, àánú Ọlọ́ọ̀bá yóò wá ẹ̀mí àti ń rí. àmín. eyayorubaworldtv ìkànnì tó sojú ọmọ kóòtù òjíire.